lórí àìsàn tí wọ́n ló kọlu gbajúmọ̀ àgbà òṣèré tíátà ní Taiwo Hassan Ògògó ọmọkúlódò. Onírúurú àwọn èèyàn náà ti ń jáde láti alẹ́ àná mọ́ òru tọmọ wọn ti ké gbàjarè wípé kọmọ Nàìjíríà gbà wọ́n lórí bí wọ́n sì tọ́jú wọn. Àwọn èèyàn ti ń júwe onírúurú ọ̀nà, kódà pẹ̀lú bílẹ̀ ṣe mọ́ yìí á ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà tí wọ́n tún máa jáde lórí wípé bóyá oògùn báyìí ni kí wọ́n lò, bóyá oògùn báyìí nìkan lò. Àwa gangan náà àwọn babaláwo àbá àwọn wòlíì lọ́wọ́ tí wọ́n sì ní kọ̀ǹfàmù oògùn lọ́wọ́, ṣùgbọ́n kì í ṣe gbogbo àwọn èèyàn náà lè ṣe nǹkan ìbílẹ̀. Àwọn mìíràn nígbàgbọ́ nù ìbílẹ̀, àwọn mìíràn sì nígbàgbọ́ nù oògùn òyìnbó. Ẹ wo àwọn oògùn tẹ́ ń wò yìí, ìyá kan láti Ìkòròdú àtòrú náà ti ń pè mí wípé àwọn ní oògùn kan o tó jẹ́ wípé kò sí bí èèyàn bá lo àwọn oògùn yẹn gbogbo àìsàn yìí á lọ. Cancer stage 4 ó ní ẹ̀ ń wò lójú àwòrán yìí. Àwọn èèyàn ti ń júwe ọ̀nà lóríṣiríṣi, kódà ara àwọn èèyàn míì tán máa ṣe fídíò lórí àwọn oògùn tí wọ́n lè lò tó jẹ́ tìbílẹ̀, ṣùgbọ́n kì í ṣe gbogbo àwọn èèyàn ló ń nígbàgbọ́ nù ìbílẹ̀. Àwọn kan sì nígbàgbọ́ nù oògùn ìbílẹ̀ tó jẹ́ wípé wọ́n mọ̀ wípé yes, kódà àwọn kan wà tó jẹ́ pé wọ́n yìí lo oògùn òyìnbó, ìbílẹ̀ yẹn ti mọ́ wọn lára. Ṣùgbọ́n tó wáyé pé àwọn tí irú àìsàn bẹ́ẹ̀ yẹn ń ṣe, cancer stage 4 yìí bá ń ṣe, ẹ wo àwọn oògùn tí wọ́n kọ yìí. Màá lo first note ìyá yẹn náà, máa play ẹ̀ lórí bí wọ́n sì máa lò ó. Ṣùgbọ́n ẹ bá wa share fídíò yìí kó kan bàbá wa Taiwo Hassan àbí mọ̀lẹ́bí wọn àbọ́mọ wọn yẹn, kó kàn wọ́n lára. Àtàwọn èèyàn tí irú àìsàn báyìí bá ń ṣe lágọ̀ọ́ ara láti lò ó. Wọ́n ní kò sáwọn èèyàn tí wọ́n lògùn yìí tí wọn ò padà yin Ọlọ́run lógo. Oògùn òyìnbó ni, so òun lẹ̀ ń wò yẹn, àwọn orúkọ oògùn yẹn lẹ̀ ń wò yẹn. Màá dẹ̀ lo first note ìyá yẹn bí wọ́n sì máa lò ó, màá play ẹ̀, ẹ̀yin lẹ̀ so ẹ bá wa share kó kàn wọ́n lára. Ẹ ṣé o, ẹ ṣé o, thank you so much o. Ẹ tètè bá mi reach out sí wọn, ẹ jọ̀ọ́. Kọ́ máa lọ anywhere, mo ń rí téèyàn kan sọ pé kọ́ máa bọ̀ lẹ́kìtì, kọ́ máa bọ̀ lọ́ṣù, kọ́ máa bọ̀ ní kíkọ́kọ́, kọ́ máa lọ anywhere, kọ́ concentrate lé gbogbo nǹkan tí mo sọ yìí. Ẹ jọ̀ọ́, thank you so much, I'm so grateful. Mi mọ̀ rí orí kíní náà ni mo kàn wò pé somebody like that should not go to waste, but when you send it, I want you to now wait and begin to monitor him. You will see that there will be changes. Eléyìí títí ẹni tó lo number 1 yẹn, woman yẹn US ló wà. Wọ́n ṣó ojú ẹ̀ báyìí, obìnrin ni wọ́n ṣó ojú woman yẹn tó gout ní stage 4. Ó wá lọ sí olóhùn lọ sí ní Cancer Research Center. Ibẹ̀ ló ti gbé rí apricot seed yẹn. Ibẹ̀ náà ló ti gbé rí black seed oil. Ó ní 1 teaspoon lòún mu. Then salt yẹn ó lòún mu láàárọ̀ àtàlẹ́ bó ṣe ṣe kíní ẹ̀ láti 2021 yẹn. Ìgbà tó máa fi débé ọ̀dọ̀ doctor ní 2023, ó ní ìtọ́wàánú ọyàn kò síbẹ̀, ìtọ́wàánú bones kò síbẹ̀, ìtọ́wàánú kidney kò síbẹ̀, ìtọ́wàánú liver kò síbẹ̀. Ó ní doctor sọ pé whatever you are using, go and continue to use it. Then the second one yẹn, ground cloves pẹ̀lú sweetworm wood yẹn àti extract of green hull, black walnut yẹn. Ó ní ọjọ́ 5 náà máa fi lò. Òun pẹ̀lú mẹ́ta náà. Ó ní kó lọ mú láàárọ̀ lálẹ́. Ó ní for 5 days. Ṣé wàá rí ivermectin tablet yẹn pẹ̀lú febendazole or mebendazole, onítọ̀hún máa lò báyìí láàárọ̀. Ó dẹ̀ pé mo ti send prescription yẹn síbẹ̀ lẹ́ẹ̀mejì lójúmọ́. Ẹ béèrè pé kí náà ti ń ṣe o. Ẹ béèrè ẹ̀.
fi ń dìwọ́ọ̀mù àwọn ajá. Wọ́n ní genetic ní kọ̀ọ̀kan ni wọ́n sọ pé àwọn ṣe BCN àbí wọ́n ti gbé àwọn FBI ṣe ni wọ́n gbẹ́sẹ̀ lé torí owó. Wọ́n gbẹ́sẹ̀ lé de couldn't believe pé nǹkan kékeré báyìí tí ó tó nǹkan náà fi lè cure cancer tó bá ti ní growth nínú. Eléyìí ivermectin yẹn máa jẹ́ kíní yẹn adé ìyá jáde ó tán. Ẹ sọ fún ẹjọ́ o, kì í ṣe ọmọ ìyá mi, kì í ṣe ọmọ bàbá mi, but mo kàn mọ̀ pé bó ṣe wà yẹn he is somebody's father. Kọ́mọ ẹ tó lè kégbe síta kò tí ì fẹ́ lose bàbá ẹ̀ nìyẹn. God bless you my brother. sẹ́yìn náà ti gbọ́ báyẹn, ìyẹn ni ẹ̀rí máa jẹ́ mi sọ tá a bá ti mú jáde lórí péjì wa bóyá polówó kankan ẹ mọ̀ pé confam ni. So n tí ìyá yẹn sọ fún wa ò ní mo gbé wá yẹn. Fún ìbéèrè síwájú sí bóyá àbí nǹkan mìíràn, nọ́mbà mi rè 08067109598. Ọlálẹ́kan Àyìndé abẹ́rẹ́ ọ̀rọ̀ ló kọ́ mi ẹ̀sìn.